lọ́dún ní tọmọ lọ́rùn bíjì ayé ń fẹ́ lọ́dún yìí o kò ní gbé mi lọ. Ẹ wò ó, àṣírí ńlá míì tún ti tú lórí ọ̀rọ̀ Kútúpà Omijé Ojú Mi. Eléyìí olórin ẹ̀mí tó gbajúgbajà tó jẹ́ yí pé àtẹ̀sẹ̀ lógun náà ti wọlé. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ àṣírí ńlá míì tó tún tú nípa ibi tó ti gbé ogun eléyìí tó gbàtẹ̀sẹ̀ wọlé sí. Ayé le, mo ráyè mo sáfáyé o, mo ráyè mo sáfáyé, ẹ̀rù má bà mí, ọmọ Íbùnú Ádámọ̀ ẹ̀rù má bà mí o, mo ráyè mo sáfáyé. Ẹ sá farabalẹ̀ kí n yànnàná gbogbo ẹ̀ fún yín. Tẹ́ ẹ bá rọ́mọ ènìyàn, ẹ ferégé o, ẹ wá farabalẹ̀. Ẹ wò ó, gbogbo yín náà lẹ mọ obìnrin tó kọ omijé ojú mi ń béèrè àánú rẹ bàbá, omijé ojú mi ń béèrè àánú rẹ bàbá. Ẹ wò ó, mò ń bọ̀ ná ká wá fọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀. Omijé ojú mi ń béèrè àánú rẹ bàbá, omijé ojú mi ń béèrè àánú rẹ bàbá. Àṣírí ìwo ló tú nípa ikú omijé ojú mi? Mo ráyè mo sáfáyé. Gbogbo yín náà lẹ mọ̀ yìí pé ibi ẹsẹ̀ ni kinní náà gbà wọlé gẹ́gẹ́ bí mo ṣe sọ. Àṣírí ti wá tú. Wòlíì Victor eyín tó máa ń ṣe wòlíì online, ó ti tú àṣírí àwọn alàgbà àjọ míì máa ń ṣe eyín sórí pẹpẹ tó jẹ́ pé tí àwọn olórin ẹ̀mí míì bá gorí pẹpẹ náà, wọ́n ti gbé jombonu o. Kí wá ní à ń pè ní àṣírí orí pẹpẹ, àti pé bóò ni omijé ojú, bóò ló ṣe gbé àṣírí pẹpẹ yìí, orí pẹpẹ wo ló lọ tí nǹkan náà ti wọlé sí lẹ́sẹ̀. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin oníjọ́ ẹ bá tẹ subscribe button sórí YouTube channel yìí, a ò mà ní gbé egun eléegun, a ò mà ní ọ̀tá ò mà ní rẹ́yìn wa, ọ̀tá ò mà ní rí wa mú. Ẹ fèyí kọ́gbọ́n o, ẹ fèyí kọ́gbọ́n o. Gẹ́gẹ́ bí Pastor Victor eyín wòlíì Victor ṣe ṣàlàyé, oníṣẹ́ ráwọn wòlíì kan wà tó jẹ́ pé ṣé ẹ rí orí pẹpẹ tí wọ́n ti máa ń ṣe wàásù, tó jẹ́ pé wọ́n ti ṣe nǹkan síbẹ̀ láti lè jẹ́ pé ẹlòmíràn kò gbọdọ̀ gun orí pẹpẹ náà. Ẹni tó bá jàjà gun orí pẹpẹ tá à ń sọ yìí, ó ní ẹni náà láíláí àìsàn ni yóò gbé bọ̀bẹ̀. Gẹ́gẹ́ bí wòlíì Victor ṣe sọ ni mò ń sọ o. Ó ní wípé tẹ́ ẹ bá ní kẹ́ ẹ lọ wò ó dáadáa, oríṣiríṣi àwọn olórin ẹ̀mí ni wọ́n ti lọ lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní látàrí àṣírí orí pẹpẹ yìí náà dẹ̀ ni. Bóyá kí wọ́n lọ nú gbọ̀ngàn ilé ìjọsìn kan láti lọ forin dá wọn lára yá, èèyàn gẹ́gẹ́ bí olórin ẹ̀mí tí wọ́n jẹ́. Ṣé ẹ sì mọ̀ yìí pé láti forin ẹ̀mí dá àwọn ọmọ ìjọ lára yá, ó ṣeé ṣe kólórin ẹ̀mí náà kó gorí pẹpẹ pẹ̀lú inú mímọ́ tó ń gbé lọ ilé ìjọsìn náà. Wòlíì Victor wá sọ yìí pé àwọn alàgbà àjọ míì máa ti ń ṣe nǹkan sórí pẹpẹ tó jẹ́ pé ẹsẹ̀ tí wọ́n bá fi tẹ orí pẹpẹ náà, ẹsẹ̀ náà kò tún jẹ́sẹ̀ mọ́. Gẹ́gẹ́ bí wòlíì Victor ti tú àṣírí náà, ó wá mú àpèjúwe àwọn tó ti bá ìṣẹ̀lẹ̀ náà tó ti bá lọ. Tẹ́ ẹ bá sì wò dáadáa lóòótọ́, gàté ó jọ gàté, ó máa ń fẹsẹ̀ méjèèjì tiro. Ẹ̀yin náà rí i pé omijé ojú, ẹsẹ̀ ni kinní náà gbà wọlé. Àwọn Yorùbá sì sọ pé adìrẹ kì í tẹsẹ̀ kù, ṣùgbọ́n tomijé ojú ò rí bẹ́ẹ̀. Adìrẹ tirẹ̀ ó tẹsẹ̀ rọ̀rùn alákejì. Ó fẹ́ máa jọra wọn. Àwọn ò sọ pé ó rí bẹ́ẹ̀. Ohun tí wòlíì Victor sọ
là ń sọ. Ó wá mú àpèjúwe wá. Ó ní ṣé ẹ rí Màmá Bọ́lá Ààrẹ, eyín olórin ẹ̀mí tó gbajúgbajà tí màmá ti dàgbà, tí wọ́n kọ ọdún ń lọ sópin o bàbá mímọ́, fi ìṣọ́ rẹ ṣọ́ wa o tọmọtọmọ, ohun tí ó pa wá lẹ́kún o lọ́dún tuntun, máa jẹ́ kó ṣẹlẹ̀ sí wa o bàbá rere. Gbogbo yín náà lẹ mọ̀ Màmá Bọ́lá Ààrẹ. Ó ní kò sílé gbọ̀ngàn chọ́ọ̀chì tí Màmá Bọ́lá Ààrẹ lè lọ tí wọ́n lè gorí pẹpẹ ẹni tó jẹ́ adarí ìjọ náà. Ẹ rí i pé ẹ̀kọ́ leléyìí jẹ́ fáwọn olórí ẹ̀mí tí wọ́n máa ń lọ ilé ìjọsìn láti lọ fi orin dá àwọn ọmọ ìjọ lárayá, pé kìí ṣe gbogbo pẹpẹ lèèyàn máa ń gùn. Èèyàn lè dúró níbòmíì kó máa kọrin ẹ̀mí ẹ̀ lọ. Tí alàgbà ìjọ náà bá ní màmá ẹ máa bọ̀ lórí pẹpẹ, kí èèyàn ò fi ọgbọ́n la fi pa àkúrú pẹ̀lẹ́. Kéèyàn fọgbọ́n kó fi yẹ̀ ẹ́ lẹ̀, kó ṣe ohun tí ó ṣe, kó bá tiẹ̀ lọ. Kódà Wòlíì Victor gan sọ, ó ní kò sí ilé ìjọsìn tóun lọ, kò sí nǹkan náà tó lè ṣẹlẹ̀ tó lè mú òun gun orí pẹpẹ ibi tóun ti lọ ṣe wáàsí, torí pé inú jìn, inú ọmọnìyàn jìn, inú ọba ṣe é sí bí igbá ni, ṣebí àbárí tó wà nínú kálukú. Ara rẹ ni kó o mọ̀ o, má mọ inú ẹlòmíì. Ó lágbára. A bá ẹbí olóògbé Omijé Ojú, a bá wọn kẹ́dùn. Ẹ̀yin náà lọ sí comment section, ẹ tẹ RIP, kẹ́yìn náà dẹ̀ fèyí kọ́gbọ́n. Ẹ share fídíò náà sí gbogbo àwọn ènìyàn. Ó ṣeé ṣe kẹ́yìn ò má jó lórí ẹ̀mí, ó ṣeé ṣe kẹ́yìn ò má ní, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n rí àǹfààní kan tàbí méjì nínú nǹkan tó ṣẹlẹ̀ sí Omijé Ojú láti lè fi kẹ́kọ̀ọ́ bí ó ṣe lọ. Ó lágbára o, ọmọ ènìyàn abìdí yàn-án-yàn-án. Ẹ wo, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin wo lẹ́jọ́, ẹ bá tẹ subscribe button sórí YouTube channel yìí. Ikú aya, ikú ọmọ, ikú ọkọ kọ́kọ́ ń bẹ̀ kò ní wọlé tọ̀ wá o. Ẹ share fídíò náà, kẹ́ subscribe yín sí YouTube channel wa.